Ọlọ́run kò dàbí ènìyàn. Ènìyàn wọ́n ló níbi. Ọtí. Àdúgbò lọ́wọ́ rẹ̀ ní ìjọba rẹ̀ lọ. Láti síbùlù láti ṣeré lọ́wọ́. Ẹ bá mi kí chairman CEO Alhaji Owó Yẹmí. Ó ti pẹ́ aṣíwájú gbogbo rọ̀bà pátápátá ní tilé tókó. Alhaji Owó Yẹmí. Chairman, CEO, láti sí ìpòlùkọ́ tó kan rí ayé. Lónìí, Olúwa mi o, lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní o. Olúwa mi o, lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní o. Olúwa ló ṣèlérí kan fún mi, ẹbí mi pé kí ló ti rí. Ọlọ́láyé rò bẹ́rù ní ẹ̀dọ̀dà yìí kó máa lọ bẹ́ẹ̀. Àwa nílé chairman, CEO, Radisson Blue, Alhaji Owó Yẹmí. Aṣíwájú rọ̀ fàgbàgbàgbà ní tilé tókó. Èèyàn ti ìṣòro emergency. Ọba Adéwọlá Ẹlẹ́gùṣì Ìfàwùyí ọmọ Kéńgbó. Èèyàn ti ìṣòro emergency. Ọba Gbádébọ̀ kan tí mo rí rí. Ọlọ́pàá gbogbo rọ̀bà. Ìṣòro emergency ẹ bá mi kí wọn. Ṣètọ́jú kábíyèsí. Olérò gbogbo èrò. Ọba làwọn ìṣòro emergency. Olérò kan tí mo rí rí. Alhaji Owó Yẹmí lónìí. Olúwa ló ṣèlérí kan fún mi. Ẹbí mi pé kí ló ti wí. Olúwa mi o, lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní o. Olúwa mi o, lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní o. Owó Yẹmí yíbò bọ́rọ̀ ní aṣíwájú ọ̀fà padà. Adé orí òkè, gòjòdè jóye.